ìmúpadàbọ̀sípò ni wọ́n ti ṣàpèjúwe gẹ́gẹ́ bí ohun pàtàkì fún àwọn Kìrìsìtẹ́nì tó fẹ́ ní ìtẹ̀síwájú àti gbé ìgbé ayé tó nítumọ̀. Èyí jẹ́ apá kan nínú ìwàásù olórí àlùfáà ilé ìjọsìn Our Saviour Anglican Church Cathedral Ìtalọ́wájọdá àlùfáà Ezekiel Ilẹ̀kọ́yà ṣe ní ọ̀sẹ̀ àdúrà ọdún gbogbogbò ti ẹgbẹ́ àgbájọpọ̀ Kìrìsìtẹ́nì ti orílẹ̀ Nàìjíríà ẹ̀ka ti Ìjẹ̀bú-Òde ti ọdún 2026. Ìfiolúwa àṣẹ olúbáwọn pèsè síbi ilé olóògbé Ọ̀túnba Ṣùbọ̀mí Balógun níbi tí àdúrà ọdún náà ti wáyé ó sì jábọ̀ ìròyìn ẹgbẹ́ àtìpalẹ̀ ńlá tẹnu Ìdòwú Ògúnbàjò. Àdúrà ọlọ́dọọdún tí ẹgbẹ́ àwọn àjùmọ̀ṣe onígbàgbọ́ ti ilẹ̀ Nàìjíríà ti Akilẹ̀ Ìjẹ̀bú ń ṣe lọ lọ́wọ́ ni ó tún sọ̀kalẹ̀ sí ilé olóògbé Ọ̀túnba Ṣùbọ̀mí Balógun níbi tí àwọn èèyàn jàǹkànjàǹkàn tó lórí tẹlẹ́mù ń ti péjú pésẹ̀ níbẹ̀ débi gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn Ọ̀túnba Gbénga Daniel àti àwọn ládéládé. Nínú wàásù olùṣọ́ àgùntàn ti ìjọ Our Saviour Anglican Church Ìtalọ́wájọdá olùṣọ́ àgùntàn Ezekiel Ilẹ̀kọ́yà ní ó tún rọ àwọn èèyàn tó wà ńbẹ̀ fún àtúnṣe. Níbẹ̀ ni olùṣọ́ àgùntàn Ilẹ̀kọ́yà ti pe àwọn èèyàn láti wá ojú rere Ọlọ́run tọkàntọkàn nínú ọdún yìí kí wọ́n bá lè jẹ ìgbádùn àtúnṣe náà. Most of us apẹ̀rẹ̀ wa ló nígbàgbọ́ támídànù ni wá. We know how tí ẹ̀ fẹ́ gbà kankan mọ́ra. If you are a child of God, if you are a minister of God, there are some things that you just need to take as endurance. Nígbàtí ọmọ olóògbé Ọ̀túnba Ṣùbọ̀mí Balógun ń sọ̀rọ̀ ìyẹn Jídé Balógun nípa ọdún tó kọjá àti ọdún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bọ́ sínú rẹ̀ yìí ó ṣe ìlérí tọkàntọkàn fún ẹgbẹ́ àjùmọ̀ṣe onígbàgbọ́ ti ilẹ̀ Nàìjíríà ti Akilẹ̀ Ìjẹ̀bú fún ìrànlọ́wọ́ gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ṣe máa ń ṣe fún wọn. Lára àwọn èèyàn jàǹkànjàǹkàn tó péjú pésẹ̀ síbẹ̀ náà fi ẹ̀mí ìmoore wọn hàn fún Ọlọ́run fún ti ìṣọ̀kan níbi tí wọ́n ti dúpẹ́ fún Ọlọ́run fún ti ààbò àti oore ọ̀fẹ́ tí ó fún wọn láti rí ọdún tuntun. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ète ní pé láti kó àwọn ọmọ Ọlọ́run jọ gẹ́gẹ́ bí Kristẹni ní gbogbo ìbẹ̀rẹ̀ ọdún ká gbàdúrà ká lè ṣera wa lọ́kan láti mú gbogbo ìjọ kankan ká papọ̀ ká di ẹ̀rẹ̀ kan. Ọlọ́run dẹ̀ ń fún wa ní ètí tó wà láàyè ẹ̀ àmúṣẹ. Ìdùnnú àti olùjẹ́fà torí pé inú Ọlọ́run ń dùn sí pé à ń ṣe ètò lóòrèkóòrè ojú Ọlọ́run sì fi wá sílẹ̀ ìdí ọpẹ́ wa nìyẹn fọ́lọ́run tàfi ọjọ́ lóòrèkóòrè. Ìṣọ̀kan wà kò sí ibi tí wọ́n ti lè pààrọ̀ àwọn aṣáájú tí ò ní dàbẹ́ ń pé àwọn tó ti ń ṣe tẹ́lẹ̀ máa yàtọ̀ sáwọn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe but now a ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìmọ̀ ti ń yéra wọn òye ti ń yéra wọn. Lẹ́yìn wá gbà náà ni ẹgbẹ́ àwọn àjùmọ̀ṣe onígbàgbọ́ ti Akilẹ̀ Ìjẹ̀bú fẹ́bùn ta àwọn ẹbí olóògbé Ọ̀túnba Ṣùbọ̀mí lọ́rẹ láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde Ìdòwú Ògúnbàjò ló ń ṣe àtúpalẹ̀ ìròyìn. Ìgbà ló rẹ̀ bá tún wá ẹsẹ̀ mi